ká gbé lárugẹ gbogbo wa ká gbé lárugẹ ilé àdúgbò wa. Gbogbo wa ká gbé lárugẹ. Ẹ̀rí èyí láṣẹ lọ́dún ní ọlọ́wọ́ bá òní ní ọjà ṣe. Ó dábẹ́ sí ọdún ní ọlọ́wọ́ bá òní ní ọjà ṣe. Òkí gómìnà wa ìpínlẹ̀ Ọ̀ṣun. Bàbá wa rò ní ilé láṣẹ Adémọ́lá ọmọ Adélékè. Gómìnà tí ń ṣe takuntakun fún wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bàbá wa àgbẹ̀ òní ẹ̀yìn ìlú Adémọ́lá ìyọ̀mọ̀ ọ̀gbọ̀n. Ọba tí igbákejì gómìnà wa ìpínlẹ̀ Ọ̀ṣun. Bàbá wa àìníjọ ọmọ jẹ́ Adéwùsì nínú ní ìyọ̀mọ̀ ọ̀gbọ̀n. Ọmọ ọba ni yọ̀ọ̀ba ni wọ́n jẹ́ nínú láwọn ọba bẹ́ẹ̀ ni. Adéwùsì máa ń gbọ́ láti dúró láti mọ̀ níbẹ̀ ọ̀ọ́ni. Èèwọ̀ ni àyè ìbẹ̀rẹ̀ láti mọ̀ níbẹ̀ ọ̀ọ́ni àtò. Òkúrú pọ̀ bẹ̀rẹ̀ láti mọ̀ níbẹ̀ ọ̀ọ́ni àyè gbogbo ti mọ́ wa. Adéwùsì máa ń gbọ́ ilé ní àkàndé ọ̀dọ̀ Ògúnwùsì. Ọmọ wọn ní Gẹ̀ẹ́sì, ọba Gẹ̀ẹ́sì rẹ̀ dàgbà wọn bá dé bóyè kó lóòrùn ọmọ Ọ̀ṣun òde ìdàrú ẹ̀yìn lọ́wọ́. Àìlókun lórílẹ̀-èdè Nàìjíríà wa. Bàbá mi Kábíyèsí, ọba ọlọ́yàn ẹ̀wá àfìdíbalẹ̀ ńbẹ̀. Kábíyèsí ọba Kẹ̀dáyé, Adékẹyè, ojúmọ́ àwọn ìdílé 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 ó ní lọ́sọ́bà ní wọ́n ìdílógún. Orí bàbá bàbá àpáná àrùn àfẹ́fọ́ bá wà. Bàbá mi lọ mẹ́ta gbé, ọmọ mẹ́ta lùkò, ọmọ kó sówó dúdádé, ọmọ àyàkàmọ́ ìyáké kèrè. Orí bọ́ ní mẹ́ta ọmọ àyàkàmọ́ ẹ̀ lọ máa kú, ọ̀dọ́ tààrà sọ, agbègbè aṣọ gbèdégbè láàrú. Bàbá mi lè láti ẹ̀rọ ọba lọ́jọ́ ọjọ́ ìyọ̀mọ́ ìgbóde túmọ̀ yín lórí inú ní ọmọ ìgbìmọ̀ ẹ̀ aṣojú gómìnà wa àpẹẹrẹ Èkìtì aṣojú ìpínlẹ̀ Oǹdó aṣojú ìpínlẹ̀ Ògùn gómìnà ìpínlẹ̀ Èkó gómìnà adé kárí gbogbo ilẹ̀ Yorùbá bàbá dé ìpínlẹ̀ Ọ̀yọ́ ilẹ̀ Yorùbá ò ní gbogbo àwọn ẹwà ẹ̀dàgbò pẹ̀lẹ́pẹ̀lẹ́ olúwo jẹ́ tẹ́ẹ̀rẹ́ ti pé ìgbì tó bá fowó múra wọn ní ìdìbò gbogbo ẹ̀yàn ọmọléèwé ti tẹ̀ níbi gbogbo yín bá bá rẹ́ sórí rẹ̀ ẹ̀wọ́ jàre tẹ́ẹ̀rẹ́ ìgbì tó bá fowó múra wọn ní ìdìbò ìtàkùn tó bá fowó múra wọn lórí àdìtí àtìtàkùn tí wọ́n bá pa wọ́pọ̀ nípò wọn gbọ́dọ̀ ọmọ tuntun gbogbo wa pátá nílẹ̀ Yorùbá ẹgbẹ́ ká pàwọ́pọ̀ láti mọ̀ ṣọ̀kan káyé ó lè lọ́jọ́ mọ́ dára fún gbogbo wa ẹ̀yin ọmọdé èwe tẹ́ ẹ rántí pé mo máa ń sọ fún yín wípé etí ni kọ́rọ̀ sí èwe ikùn ni kọ́rọ̀ sí àgbà ọ̀rọ̀ tí ọ̀gá ṣe kó ṣe tí mo ní kò ló lè gbàdú wọn tẹ́ ẹni bọ́mọdé máa ń ṣe bí ọmọdé àwọn àgbà wa sì máa sọ̀rọ̀ bí onímọ̀lẹ̀ bọ́mọdé bá wá pọ̀ ní alẹ́ àgbà ló fi tàn án balẹ̀ owó ọ̀gá lọ́la bàràbà àtúntà àlòpé ìbọ̀wọ́ bá dọwọ́ àfẹ̀mọ́túmọ́ wa pé sí àwọn ìwé ni bíbí wọn tó ní mọ́là pa bíbí ni wọ́n bí pẹ̀ móró rẹ̀ ìbíbí báyìí ni wọ́n bí mi mọ́sẹ́ ìdálá òtọ́ ni bẹ́ẹ̀ náà ni ìgbìmọ̀ ìbíye ẹ̀rọ ọmọdé òní ni ó di àgbà tó bá dọ̀ ọ̀la ipò tí bàbá wa Adéwùsì kí wọ́n dé wá dé kí gómìnà wà lónìí dẹ́kùtì náà là ń bẹ nínú yín wọ́n sọ fún wọn Olódùmarè yóò sì ṣe ló ṣe gómìnà ń bẹ nínú yín kábàárà lọ́wọ́ Olódùmarè yóò sì ṣe ẹ̀kọ́ ṣe ọ́ ẹ̀wá ní pátápátá wọn nínú ìwọ̀n wọ́n ti ṣẹ́wọ́ sí ni àkókò ni ọgbà nílá ìdílé Yorùbá ò lè túká láíláí bàbá mi Adéwùsì ọ̀rọ̀ bá àjọsọ tì mí jọ̀hún àpò ọdún léyà àpò àṣekù ọdún nǹkan ọdún bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ fún mi mo ní káyọ̀ má gbàgbé torí iṣẹ́ ti pọ̀ jù lọ́rùn ẹ̀yìn kò sì ní kí n kúnra bàbá létí ni àbùkù níkàn yẹn ẹ̀ níkà àbùkù orin méjì ni mo fẹ́ kọ gbogbo yín bá dáṣẹ́ gbèrè àbẹ́ ìgbèrè mo fẹ́ kọ̀ọ̀kan fúnlẹ̀ Yorùbá ọ̀kan fún ìpínlẹ̀ Ọ̀ṣun wa àwa bá ń pa gbogbo wa ní àlejò àbẹ̀bẹ̀ gbé ní sẹ́ẹ̀ bá mi gbé ní àbẹ́ ẹ̀gbẹ́ ẹ bá ń gbé ní Adémọ́lá ẹ gbé ní àbẹ́ ẹ̀gbẹ́ ẹ pé fún Ọlọ́run yóò fẹ́ sí ẹ yọ Adéwùsì ẹ bá ń jíṣẹ́ fún ọ̀gá ẹ pé mo ní fún Ọlọ́run yóò fẹ́ sí ẹ yọ
ẹni tó lóhùn ọ̀hún ẹ̀sẹ̀ yìí fúnra ìyá tó lóhùn ọ̀hún ẹ̀sẹ̀ yìí. ẹ bá yẹn náà rú ọ̀dẹ gẹ́gẹ́ bí mo ti fi kí n tó máa lọ ó ní mo fẹ́ kọrin fúnlẹ̀ Yorùbá àbàbà àbẹ̀bẹ̀ pé ní sẹ́ẹ̀ bá mi pè ní àbẹ́ òtítọ́ ni bẹ́ẹ̀ náà ni ìwé ẹ̀yà wa ló dára jù ẹ̀yà wa ló dára jù Yorùbá ni mí nìkan mi ẹ̀yà wa ló dára jù Yorùbá ni mí nìkan ẹ̀yà wa ló dára jù. Chegando